agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí tí ó ti di òjíṣẹ́ Ọlọ́run nísìnyí Taribo West ni ó ti fi èròǹgbà rẹ̀ hàn látàrí bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe ṣe sí ẹni tí ń ṣe aṣọ́lé tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà Peter Rufai tí gbogbo èèyàn mọ̀ sí Dodo Mayana. Taribo West ṣe àlàyé lóríṣiríṣi bí àwọn mọ̀lẹ́bí Peter Rufai ṣe nílò láti máa tọrọ owó kí wọ́n lè ṣe òkú bàbá wọn. Taribo West kọminú púpọ̀ débi wípé ó sọ òun kò lè jẹ́ kí ọmọ wọn ọkùnrin kó ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbọ́n tó sọ. I will never advise even my son to put his feet for this country. Send me out. Do we have a football federation or do we have a football association in this Lagos state? That this hero, this soldier, this football evangelist has to be treated this way and his family. Could you imagine that the family will be crying just to solicit in within our groups to ask for money? That is madness. Look, please let me go. I don't want to pour my heart.